ọlọ́run mi o èyà ti ṣe tiwọ yóò fi kọ̀ mí sílẹ̀ aládé bàbá bàbá máa tó mi. olùdá ayé o àṣẹ̀dá ọ̀run olùdá ayé o àṣẹ̀dá ọ̀run yéye owó lẹ́lẹ́sẹ̀ rẹ̀ dákúgbàdúrà fún mi màmá jẹ́ lọ́lọ́fọ́. mo fẹ́ tẹ́wọ́ gbàre. nítorí pé òun ni gbogbo ògo tọ́ sí ẹ jẹ́ ká máa yìn ẹ jẹ́ ká máa yìn it is good to praise him let us thank him let us thank him he is worthy ọba tí gbogbo ọpẹ́ yẹ fún ó ṣe wo. Thank you.
dáadáa láṣálẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọba tó ṣọ́ wa ju ọjọ́ òní lọ. Ọba tó jẹ́ kí ọjọ́ òní kó tún ṣe ẹ̀mí wa. Ẹ jẹ́ ká yìn lógo. Ẹ jẹ́ ká yìn lógo. Ẹ jẹ́ ká fi ọpẹ́ fún. Tó bá ṣe wọ̀ ẹ́ ní bó ṣe kọrin náà ní àṣálẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ ká pọ́ láti ìsàlẹ̀ inú wa wá. Ẹ jẹ́ kí gbogbo ta ní kó fi ọpẹ́ fún Ọlọ́run ní àṣálẹ̀. Nítorí kó ṣe o. Nítorí pé àánú rẹ̀ dúró láéláé. Mo ní nítorí kó ṣe o. Nítorí pé àánú rẹ̀ dúró láéláé. Èmi kò lè ṣàìṣọpẹ́. We are not doing the worship this time around. We are praying. Ẹ wá sọ fún Ọlọ́run. Lọ́bẹ̀ lọ tún mi sílẹ̀ Jésù o. Lọ́bẹ̀ lọ tún mi sílẹ̀.
èèyàn mi àní ẹ̀ nǹkan mi lè ní mo ní nǹkan mi. Á ní ẹ̀ sì jẹ́ kọ́lá ọba mi sọ̀rọ̀ jẹ́ kọ́lá ọba mi sọ̀rọ̀ ó ti fi sọ́sìn ara ẹgbẹ́ tí mo sì lè kàn mí o. Ẹ wá lọ sọ fún Ọlọ́run gbogbo ẹni tó sọ àrẹ ìjọ Ọlọ́run nínú ayé mi. Gbogbo ẹni tó fọwọ́ sọ̀yà pé àti èmi ó yẹ kó ní lórúkọ Jésù ní ilé ìlú ọkọ̀ máa jọ irú ẹni náà kó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ ó yẹ sọ́yà. Ọ̀rọ̀ ìyá tó kò ní àpá ẹsẹ̀ kan ní ìgbé ìbò yálè ní wa dáadáa. Ó ní áńgẹ́lì tó pínre áńgẹ́lì tó pín ọmọ o èmi ní ilé kan o áńgẹ́lì tó pínre áńgẹ́lì tó pínre áńgẹ́lì tó pínre èmi ní ilé kan áńgẹ́lì tó pínre áńgẹ́lì tó pínre áńgẹ́lì tó pínre èmi ní ilé kan áńgẹ́lì tó pínre áńgẹ́lì tó pínre. Bàbá yóò kọ́ Jésù. Ní ọwọ́ ọ̀tún rẹ̀. Sí ọwọ́ òsì Ísírẹ́lì. Sí ọwọ́ ọ̀tún Ísírẹ́lì. Àti Mànásè lọ́wọ́ òsì rẹ̀. Àti Mànásè ní ọwọ́ òsì rẹ̀. Sí ọwọ́ ọ̀tún Ísírẹ́lì. Sí ọwọ́ ọ̀tún Ísírẹ́lì. Ó sì mú wọn súnmọ́ ọ̀dọ̀ Ó rẹ̀. sì mú wọn súnmọ́ ọ̀dọ̀ rẹ̀. Ísírẹ́lì sì na ọwọ́ ọ̀tún. Ó sì ti na ọwọ́ ọ̀tún rẹ̀. Ó sì fi lé Éfráímù. Ó sì fi lé Éfráímù. Ẹni tí ṣe àbúrò Ẹni tí lórí. ṣe àbúrò. Àti ọwọ́ òsì rẹ̀. Àti ọwọ́ òsì rẹ̀. Àti ọwọ́ òsì rẹ̀. Ní orí Mànásè. Ní orí Mànásè. Ó mọ̀ọ́mọ̀ mú ọwọ́ rẹ̀ náà bẹ́ẹ̀. Ọmọ ẹjọ́ dáná ìbẹ̀rẹ̀ tó bá jẹ́ ilẹ̀ ní Bíbélì sọ fún wa pé ọmọ ẹgbẹ́ ẹgbẹ́rẹ́ àbúrò rẹ̀ ó wá kàṣà ìwà nípò burú ìwà ẹgbẹ́ àbúrò ló máa ṣe yes ma. Nítorí Mànásè ní ṣe àkọ́bí. Nítorí Mànásè ní ṣe àkọ́bí. Ó sì súre fún Jósẹ́fù. Ó sì súre fún Jósẹ́fù. Ó sì wí pé. Ó sì wí pé. Ọlọ́run níwájú ẹni tí Ábúráhámù àti àwọn bàbá mi rìn. Ọlọ́run náà tí ó bọ́ mi lọ láti ọwọ́ ayé mi títí di òní. Bẹ́ẹ̀ ni mà yóò dára fún yín lórúkọ Jésù ibi tá a lọ lọ nìyẹn ibi tá a lọ nìyẹn ó fi ọwọ́ ọ̀tún ó fi lé àbúrò ó fi ọwọ́ òsì ó fi lé ẹ̀gbọ́n bóyá condition tiẹ̀ bóyá mo ṣe nínú àtẹ́lẹ́ nìyẹn. Àwọn ni kò sí kankan burú náà bẹ́ẹ̀ dábúrò ẹ bá ṣe rere náà ìwọ ló ń ṣe yẹn yóò ní bàdá ni ẹ bá lè ilé wà lè títẹ máa dé títẹ máa yọ yàrá àti sálọ ẹ jẹ́ gbàdúrà ní àṣálẹ̀ ogun kan mi ni olóbi ọmọ ẹ̀ ní wọ́n ti súre fún ọ wọ́n mọ̀ ẹgbẹ́ ẹ̀tọ́ òun ni láti súre fún àwọn ọmọ yẹn nítorí pé ó túbọ̀ àwọn bàbá rẹ̀ bóyá ìní náà bóyá ìkọ̀tà ìkan náà tiẹ̀ wà nìyẹn tẹ́ máa jókòó pé báwo lọ̀rọ̀ mi ṣe wá rí ṣe tí mo kàwé ju àbúrò mi lọ àbàbà ti dé lóyìnbó bá ti dé lọ́dún mẹ́wàá kò bá sí nǹkan tí mo rí ṣe ẹ wá gbàdúrà ní àṣálẹ̀ ẹ gbàdúrà ní àṣálẹ̀ ẹ máa wọ mi títí yín kọjá lọ sí ṣé àwọn fẹ́ mi títí èmi kọjá lọ sí ó yàtọ̀ sí ti yín ní àṣálẹ̀ afẹ́kọ́ náà ló ṣe òkú ìwọlẹ̀ nínú ayé wa ọlọ́run yóò sì ṣe wọlẹ̀ lórúkọ Jésù ẹjọ́ ẹjẹ́ ìyẹn kan sáré bá mi lọ sí Genesis 10:24 ẹjẹ́ àti lè dúró àdúrà la fẹ́ gbà bí òkú iṣẹ́ oníwà sí ní àṣálẹ̀ afẹ́ gbàdúrà wá sọ fún ọlọ́run yóò wọ́n tí òkú ayé mi ti wá ibi yóò mú kí òkú ayé mi ti wá tó ń dàbí láàmú ẹni yóò mú tó sọ pé màá máa ṣe nínú ayé mi ọlọ́run ló ní gbogbo ẹ̀fọ́ ẹrú owó ẹ̀jẹ̀ dànù lórí mi gbogbo ẹ̀fọ́ wá tẹ̀lé owó ẹ̀jẹ̀ dànù lórí mi ẹ̀jẹ̀ kíkà ó ti kò sọ ní bẹ́ẹ̀ sọ fún ọlọ́run olúwa gbogbo omi tí a ti fà lọ́gbọ́ ayé mi bóyá pàtí ẹ̀ka lóbi ẹ̀rọ ti ẹ̀ka àdúrà mi lójú ẹ̀ á ní ìdèbọ́lá náà ni mo rí ní gbogbo ògbà á ní ọmọ yìí mo rí ní gbogbo ògbà ó ní máa fi kàlá tẹ̀ sí mi èkó lọ́wọ́ àìmọ́lẹ̀ tó sì máa láti dá tó sì
òun wọn máa ń pè ní orò ìdílé ẹ̀wọ̀n alájọbí ní tẹ́lẹ̀ nínú bá ti ṣe orò ìdílé o ti dàgbà ọkọ lónìí ló máa dùn sílẹ̀ pé ara rẹ̀ ó sì ti ṣòro fún o ti dàgbà kíá mẹ́ta ọdún wa lọ́mọ bóyá wọ́n ṣòro fún àbúrò ṣòro fún ẹ̀wọ̀n afẹ́ yọra wọn kúrò nínú ẹ̀wọ̀n ìdílé ẹni tó bá ṣe ẹ̀wọ̀n tó wọ́n máa fẹ́ máa lọ bọ́mọ̀ rẹ̀ kọ́lẹ̀ wá sí ìṣòro fún o agbọ́dọ̀ ṣòro ìdílé fún o bàbá ṣòro ìdílé fún tó tó wà lọ kálọ́ owó ẹ̀wọ̀n ìyàwó owó ẹ̀wọ̀n alájọ bí nìyẹn ẹ̀wọ̀n sọ fún ọ ní àṣálẹ̀ bóyá àwọn tí ìkéré nígbà tí wọ́n ti wẹ̀ wọ́n alájọ bí o bóyá fún ara mi ní wọ́n máa tẹ̀lé lọ síbi láti fún mi ní ẹ̀wọ̀n alájọ bí o ọlọ́run náà ló wọ́n tún mi sílẹ̀ nígbà ẹ̀wọ̀n alájọ bí o wọ́n tún mi sílẹ̀ wọ́n sọ ní ẹ̀wọ̀n alájọ tiẹ̀ ó jẹ́ pé àwọn ẹ̀ka bàbá náà wá gbé wa lọ pé tí máa ń sùn ó ṣe bí máa ní ìjẹta ni tó ti sọ pé dọ́kítà náà máa ṣe wọ́n sì ti ṣe ìyàwó bí yàrá tẹ̀ ọ̀ kò sí tí ó ṣe ṣùgbọ́n sì àti ìlànà àti tó ní wọ́n àwọn sọ fún ọlọ́run gbogbo ẹ̀wọ̀n alájọbí tí ẹ̀jẹ̀ ti di sí ẹ̀jẹ̀ tí mo tó wà nínú ayé mi ẹgbẹ́ ẹ̀rọ alájọbí tí ẹ̀jẹ̀ ti di sí ọlọ́run lóde ọmọ ìjọ mi jáde ọlọ́run lóde olúwa ìjọ mi jáde pátápátá ilé sọ́jà àdúrà. eléyìí tó ti àfi rẹ̀ ètò alájọbí kẹ́kọ̀ọ́ ṣe wọ́n tó yẹ ni wọ́n fẹ́ ìsìláfúnlẹ̀ pè ṣùgbọ́n torí pé ẹ̀jẹ̀ ti wà lára rẹ̀ yẹ máa jọba wọn lọ náà bẹ́ẹ̀ ni yẹ máa rántí pé ó tó dẹ̀ yìí o wọn rántí àwọn sísá ọ̀dà mi tó wọ́n ṣe lọ́jọ́ kínní àná ń bò yá náà ló wá padà wálé èdè alájọbí náà wá sọ fún ọlọ́run bíbélì ní sábà mọ òtítọ́ yóò sọ wá ní òmìnira ẹ wá sọ fún ọlọ́run bàbá yẹ èdè alájọbí ti dà mí èyí ti dà wọ́n nínú ìdílé wa ìran bẹ́ẹ̀ ni kì í tó ṣe ọlọ́run ní ìdílé mo ti ta kristi ọlọ́run tó lọ olúwa tó mi sílẹ̀ olúwa ilé ìgbésà ni lórí ìdílé ọjọ́ ìsọ́jà àdúrà ẹ wà parí ìyẹ̀yẹ́ wọlé. wọ́n ní ẹlú kan náà sọ bẹ́ẹ̀ nígbà kan náà ó adẹ̀sí máa ń tẹ̀ wọ́n àwa sọ fún ọlọ́run tábà ní ẹ̀dùn kẹ́dùn ẹ̀gbọ́n alájọ bí ti ń dà nínú ìdílé wa lónìí lórúkọ jésù kristu olúwa lè dà